tó bẹ̀ sí èrò bá wa mo ṣe kò sẹ́ni tó mọ Paso tí rẹ́kọ̀dù Paso máa jáde lẹ́nìí Sunny tí máa jáde báyìí Sunny tí náà máa rà jù ó máa fi Sunny tí ta Paso ń gbà yẹn ni. ọdún Kabaka bá sínú kan ni mo ṣe ni but nígbà tó dé sí Mushin ó rọ anybody kò sọmọ náà nínú Mushin nígbà tí Kabaka sí rìn. Alangere. Obese ló jẹ́ káwọn èèyàn mọ̀ pé music kan tó wà tó yẹ pé ó tún lè beat Kabaka nígbà yẹn. èmi kọ́ ni ìdáhùn àmàlì ní Sunny T àmà Africa Fuji msama yóò máa dẹ̀ ṣe. Gbà tí Sunny T náà jáde gbà tó máa ní problem gan ṣọ́ọ̀pù mi ló wà ìyẹn lọ́fíìsì mi ó wà pẹ̀lú mi lọ́fíìsì mi báyìí ó ṣe pé lórí fóònù yẹn pé. Alangere. Barrister náà kàkún number 1 quality number 2 Sawaba number 3 torí gbà tí wàá sáyẹ̀dẹ̀ jáde ó ṣe bá Sawaba. tí wọ́n bá lóun kọ fújì tí ò bá ti play tí ò bá ti kọrin ní Mushin wọn àti believe pé ó lógo. ìgbà tó Òṣùpá náà kọ Lájégúnlẹ̀ sí wọn ọmọ ọ̀sùgbà tó dé Mushin tó wá sí tó wá bẹ̀rẹ̀ sí play Sado lórí pé báwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ dáadáa. ètò kan ní tó kórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní. Orúkọ mi ni Ọláníyì M Ọláwálé mo jáde látara Bob Kazeem Rasheed Adéjùmọ̀ àwọn náà rìkọ́ọ̀dù Kabaka láti 1986 gbogbo gbà yẹn tí Alhaji Isiaka Ajani Kabaka tó bá ti ní show èmi ni máa gbé dẹ́kì lọ tí máa lọ rìkọ́ọ̀dù ìgbà tó stage kan tó di pé star yìí ò fi bẹ́ẹ̀ sí ń ta mọ́ àtún rìkọ́ọ̀dù Ayuba Adéwálé Ayuba so gbà tí Ayuba dé tó dé láti America 1997 tó dé láti 1997 láti America ń gbà yẹn so wà là ń rìkọ́ọ̀dù ẹ̀ ń gbà yẹn after àgbà yẹn ni Sunny T náà a bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù Sunny T ọmọ oko náà so but nípa Fuji nínú Mushin bíbá yìí Alhaji Isi Kabaka ó jẹ́ nìkan tó pé àwọn tèmi close mọ́ dáadáa wọ́n bí ṣe close mọ́ wọn tó yẹn ẹ̀ tó jẹ́ choice tí mo like jù náà àwọn onífújì ń gbà ẹ̀ Obesere ni láti ilẹ̀ ó jẹ́ nìkan tó pé ó jẹ́ choice mi tí máa ń gbàgbó káàkiri mọ́ ẹni tó bá ti like olórin máa ń lọ ságbó káàkiri máa ń gbàgbó káàkiri máa ń lọ gbó Obesere lébùté mẹ́ta ẹ̀ tó wá ń rìkọ́ọ̀dù ẹ̀ náà tó wá jẹ́ bí ẹ̀gbọ́n sí mi tó rìkọ́ọ̀dù Obesere gbà ẹ̀ Fọláwá ìdí lébùté mẹ́ta máa lọ gba láìfù Obesere látọ̀dọ̀ Fọláwá ìdí ọmọ play lólóṣà lọ́dọ̀ wa lólóṣà ń gbà ẹ̀ tí Alhaji Kabaka bá ti gbọ́ pé Obesere ọmọ abínú so máa lọ fi style yọ láìfù yẹn kúrò ń bẹ̀ torí wọn láìkì Obesere yẹn láti ilẹ̀ pàtó dẹ̀ tó ẹnu ijọ́ mẹ́ta kan ní pé àwọn nǹkan sọkúsọ wọ́n ń sọ pé Obesere ló lé Kabaka wọlé náà Obesere kọ́ ló lé Kabaka wọlé and the second Africa Magajazi tí wọ́n tó wá ń dárúkọ pé èèyàn kan jẹ́ Africa Magajazi èèyàn kan ò jẹ́ Africa Magajazi. Obesere bọ́ọ̀lù original African Fuji Michael Jackson ló kọ́la èmi nìyẹn. South African Fuji Michael Jackson tèmi bá kọ́la Michael Jackson tiẹ̀ ṣógbóyìnbó. Obesere làwọn gbọ́ pé bẹ́ẹ̀ ṣe rẹ́kọ̀dù ó dẹ̀ bẹ́ẹ̀ sọ rẹ́kọ̀dù yẹn ní Africa Fuji Michael Jackson but dísẹ́sì pé gbà yẹn tó lórí ẹgbẹ́ máa kan máa ń rẹ́kọ̀dù olórin kan ẹlòmínà tó fẹ́ máa rẹ́kọ̀dù ẹ̀ meanwhile èèyàn kan dẹ̀ ló gbọ́dọ̀ máa gbé dẹ́ẹ̀kì lọ ságbo tẹ́ni bá gbé dẹ́ẹ̀kì lọ ságbo tó bá rẹ́kọ̀dù olú máa distribute àwọn live yẹn fún àwọn studio yòókù but ṣé díbà lọ́wọ́ kó máa rẹ́kọ̀dù ẹ̀ tàbí lọ́wọ́ kó máa rẹ́kọ̀dù ẹ̀ ni so tó fa gbogbo ìjà ẹ̀ ń gbà ẹ̀ nìyẹn èèyàn kan wá kó fẹ́ máa rẹ́kọ̀dù ẹ̀ ní dárúkọ ẹ̀ nìyẹn èèyàn kan fẹ́ máa rẹ́kọ̀dù Kabaka níwọ̀n àwọn àdẹ̀là rẹ́kọ̀dù Kabaka ń gbà ẹ̀ torí Kabaka ló wà Mushin kó Obesere tó dé Mushin rárá Kabaka ló ń rè ní Mushin láti 1986 tí Kabaka ti jáde first record Ọlájí ní Mushin nílé wa wà nílé alámọ̀ níbi tá ti ń gbórin jáde òun ojú bá rí ẹnu ò gbọ́dọ̀ sọ ẹ má ṣe gbégbóòrùn bẹ́ẹ̀ délé ẹ má ṣe gbégbóòrùn bẹ́ẹ̀ délé ọdún Kabaka bá sínú kan ní Mushin ní but nígbà tó dé sí Mushin ó rọ anybody kò sọmọ náà nínú Mushin nígbà tí Kabaka sì rìn kò sólórin tó beat Kabaka Mushin sínú kan ní wà o mi ò ní sínú kan ní ò wà o wọ́n dẹ̀ ti wà before Kabaka but pé kéèyàn débi kan for example ṣe sáà rí pé ẹ wo orú Obesere yẹn náà sì nígbà tó máa jáde ó kàn jáde straight for nowhere ni ó dẹ̀ lọ bẹ́ẹ̀ but ìgbà yẹn kéèyàn mọ ohun tó ṣe ó sì pàtàkì because ẹ tó bá ti ń lé future
kò ní lé nǹkan mi ó ṣe olórin mi tó bá ti rí pé bá kò ti ní star a máa gara ọkọ̀ máa fa àwọn èèyàn ṣákọ̀ ìbọn positive wà serastan tó ń die down star ẹlòmíì nígbà yẹn nìyẹn but ti gbà yẹn tí a bá lóun kọ fújì tí ò bá ti play tí ò bá ti kọrin ní Mushin wọn àti believe pé ó lógo ìgbà tó súpa náà kọ Lájégúnlẹ̀ sí wọn mọ́ ọ̀sùgbà tó dé Mushin tó wá bẹ̀rẹ̀ sí play sado tó ti pé báwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ dáadáa èmi náà máa ń lọ ságbó ńgbà máa ń lọ ságbó gan ẹ mọ̀ pé ẹ tó bá ti ń ta kíṣẹ́ẹ̀tì a fẹ́ máa gbọ́ láìpẹ́ máa gbọ́ láìpẹ́ máa wò ètò ìtì jù so olórin pọ̀ Mushin olóòótọ́ ọ̀tí gbà yẹn kò sẹ́ni tó bí ti Kabaka ọ̀tí gbà tó bẹ̀ sí máa play ní Mushin àwọn akálà náà pe Òbésèré náà pe Kabaka nígbà yẹn akálà yẹn wọ́n kàn máa ń ṣe fàájì nígbà yẹn ni bọ̀tí sì ni fàájì yẹn náà sọ di ó sì ká ní fàánsì wọ́n pe Kabaka lọ play bí kan Kabaka ò padà play fún ó disappoint wọn iná fi lọ gbé Òbésèré wá fún gbàtọ́dé máa gbé Òbésèrè dé ńgbà yẹn Òbésèrè play gbà yẹn ní Òbésèrè jáde tán ó play fún wọn ó dẹ̀ ṣe normal àti bẹ̀rẹ̀ Òbésèrè ti bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí jẹun tó play ní Mushin dáadáa gbàtọ́ náà tí Alhaji wa ti wá ń gbọ́ voice Òbésèrè yẹn pé Òbésèrè máa rọ́ mi ní Mushin tó Òbésèrè bá wa Mushin kò sẹ́ni tó mọ̀ Paso Òbésèrè ló jẹ́ káwọn èèyàn mọ̀ pé music kan tó wà tó yẹ pé ó tún lè beat Kabaka nígbà yẹn kò sólúwa rẹ̀ nínú Mushin Kabaka ní everywhere ẹ̀kì bẹ̀rẹ̀bẹ̀ tó wọnú jumping caterpillar motor alábọ̀ ń sàbọ̀ aláwọ̀ ń sàwọ̀ oníkúlà ń sàkúlà orúgbà yẹ kò sọmọlúwa rẹ̀ nínú Mushin yìí Kabaka number 1 ọ̀tùgbà tó ti ṣe wọ́n ti gbóbèsè ìwà láti pìtì mẹ́ta tó bẹ̀rẹ̀ sí wọ́n play Mushin yẹn àtìgbà yẹn ni system bàtẹ́ni wọ́n fẹ́ máa rìkọ́ọ̀dù Kabaka tó lọ bá Kabaka lẹ́yìn gbó fẹ́ máa rìkọ́ọ̀dù ẹ̀ ìyẹn ní kó lọ bá Bob Kasim náà ìyẹn jẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n tèmi tó fi ṣe rìkọ́ọ̀dì lé mi lọ́wọ́ nìyẹn wọ́n ní lọ bá Bob Kasim náà ẹ bá ti need life ẹ máa gba life yẹn lọ́wọ́ Bob Kasim ìyẹn wà fẹ́ gbà fẹ́ ìyẹn gangan ló wà lọ ìyẹn dẹ̀ ti close mọ́ Òbésèrè ó ti gbọ́ pé wọ́n ló bèsè fẹ́ ṣe record òun yẹn ló wà lọ sọ fún Kabaka pé ìyẹn ló lọ sọ fún Kabaka pé àwọn gbọ́ pé Kabaka ti wọ studio ọ̀tọ̀ ní record ọ̀tọ̀ lórúkọ tí Kabaka fẹ́ sọ record yẹn gbà yẹn ọ̀gbọ́n wọn ti gbọ́ pé Òbésèré yẹn ó fẹ́ ṣe record ó dẹ̀ fẹ́ sọ ní Africa Fuji Magazine náà pé ẹ tí wọ́n ti mọ̀ dáadáa ìwọ́n tó ti mọ̀ ẹni yẹn fẹ́ fi kíní yẹn gba yìí ni o láti lè sọ pé ó lè máa rí record yẹn ló wá sọ fún Kabaka gbà yẹn pé wọ́n ti mọ̀ ọ̀bọ̀ yẹn wọ́n jẹ́ Africa Fuji Magazine gbà yẹn yẹn lẹ́yìn Alhaji sí Kabaka náà ló fi sọ record ẹ mọ̀ pé nígbà yẹn náà tó bá fẹ́ wọ studio fẹ́ ṣe record ẹ máa lọ tò ní ẹni tí wọ́n bá ti mọ̀ rárá àwọn tó jẹ́ star náà máa kọ́ gbọ́ náà máa kọ́ ta sí ta gbà yẹn ẹ lè ṣe record lábí 2 years kí wọ́n má sì ta o nígbà yẹn táàmù yẹn mo rántí pé gbà yẹn Òbésèrè wọ studio gbà yẹn 1989 Òbésèrè wọ studio fún introduction tó ṣe gbà yẹn record tó pè ní introduction yẹn ìyẹn ló fẹ́ sọ ní Africa Magazine àti ti pé Kabaka ti jáde ní síwájú ẹ̀ torí Kabaka ní start wà ń ta nígbà yẹn so ló fi wá sọ tí ẹ ní introduction ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó mọ̀ nípa music àwọn ọmọ 90 àwọn ọmọ going to 2000 anybody á jáde wọn á kàn máa sọ̀rọ̀ nípa music ó lójú ẹ tó lè mọ̀ ẹ tó mọ̀ Kabaka náà àwọn tó sọ̀rọ̀ tó máa ń sọ̀rọ̀ lórí àwọn convention tó lè sọ pé bọ̀bọ̀ kan wọ́n ní bọ̀bọ̀ kan wà Kabaka kìíní kan ta ló mọ̀ nígbà tó dẹ̀ rí èmi ṣe kò sọ́mọ olúwa rẹ̀ kò sọ Kabaka everywhere ni o gbọ́ Kabaka gbọ́ isi Kabaka kẹ̀ everywhere calm down gbogbo àwọn English ló wá sọ gbà ẹ̀ gan ó jẹ́ kẹ́ anybody like ẹ̀ gan nínú Mushin o kò sọ olúwa rẹ̀ ó bá sínú àkànní ní Mushin ó lé sínú àkànní ó lé sẹ́gbẹ̀ẹ́ ni so pàtó lẹ́ẹ̀ ti di pé bọ́ọ̀lù Òbésèrè tí wọ́n ń play Mushin ìyẹn ló fáwọn Paso náà ní courage pé tí máa tó ń play ìyàwó náà lè play bíi tiẹ̀ lójú pé àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe jump tí Paso bá ṣe jump ní Ọlọ́ṣogbo wẹ́wẹ́ máa ṣe jump ló ṣà nígbà yẹn Sunny tí máa ṣe jump nínú orí òkè hòtẹ́ẹ̀ kan wà lórí òkè ní Lábíjọ Sunny tí máa ṣe live ń bẹ̀ ló jẹ́ kí Sunny tí kó gbogbo sáìdì olóṣà ẹ mọ́ra Paso Ọlọ́ṣogbo ló ti mọ̀ nígbà yẹn
wọ́n tó bá ní olórin tó jáde ní Màṣẹ́wélé lẹ́yìn Barrister sínú àkànní Sunny tí ọmọ adé sọkàn wọ́n bìlí pé bẹ́ẹ̀ gangan nílé music Màṣẹ́wélé ni mo ṣe onílé music Fuji music so yẹ jẹ́ àwọn kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ ní gbogbo táìmì yẹn. sọ́gbọ́lá òun tó sọ́kọ́ mi àyíndó. kò lè pa ọkú kò lè pa ọkú ọ kò lè pa ọkú ọ ẹni tí ò bá mọ̀ gbà tìyà ẹ bí ọ. Bàtí Sunny tí náà jáde ọlọ́run mọ̀ọ́mọ̀ kẹ́ bọ̀bọ̀ yẹn torí kò kì í sọmọ kò ń sọmọ Yorùbá o but ilẹ̀ Yorùbá náà bí sí but at the end of the day a tún wá padà close èmi pẹ̀lú ẹ̀ close fún gbangba tí gbà tó máa ní problem gan ṣọ́ọ̀pù mi ló wà ìyẹn lọ́fíìsì mi ó wà pẹ̀lú mi lọ́fíìsì mi báyìí ṣe pé lórí fóònù yẹn pé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ṣe pé lórí fóònù yẹn pé àwọn fẹ́ gbé play fún bàtà fẹ́ gbé play fún yẹn wọ́n á lóun gbọ́ ọ̀kan lọ sọ ní ó ní kí n bá wọn sọ̀rọ̀ bó ṣe gbé fóònù fún mi nìyẹn sọ pé manager ní kí n bá wọn sọ̀rọ̀ bàtí máa bá wọn sọ̀rọ̀ ó dà wọ́n ọlọ́pàá jẹ́nìyà àwọn tẹ́ ń sọ̀rọ̀ mi ò gbọ́ nǹkan ó dà pé ọlọ́pàá láwọn ilé ó sì gba fóònù yẹn ó wà ní akínmáwọ̀ ló ti yé ó ti yé meanwhile ó ṣe show kan Òṣùpá ni wọ́n gbé show yẹn fún Òṣùpá ló ní show yẹn tó fà wàhálà yẹn gangan tó fà wàhálà sí lọ́rùn gbà yẹn Òṣùpá ló gbé show yẹn fún but ẹni tó gbé show yẹn fún Òṣùpá yẹn àdúgbò Sunny T ló ń gbé ó wá invite Sunny T náà wá lọ síbẹ̀ ní officer cement ní Yaba ní Sabo Yaba so àmì náà wà ní yàgò yẹn gbà yẹn Sunny T náà sáà future náà iṣẹ́ yẹn but ọmọ tó máa ń yaṣẹ́ fún ẹni tó ní show yẹn gangan ọmọ yẹn fẹ́ travel lọ sí South Africa wá ní pálí ò ti fẹ́ ju bó ṣe wá bá Sunny T nìyẹn lọ́dọ̀ mi pé ẹ̀gbọ́n òun fẹ́ taṣẹ́ ìsísà tó rálájí òkè tètè taṣẹ́ tó máa taṣẹ́ tó máa lọ sí South Africa wọ́n á pe alájí pé òun ti taṣẹ́ tó wà lọ́wọ́ wọ́n á sẹ̀ǹdì owó ẹ̀ sí iye tó bá fẹ́ gbà nítorí kí Sunny T sáìn fún dìímà ẹ̀ nìyẹn because tẹ́ bá fẹ́ lọ ta iṣẹ́ lálábà fáwọn ọmọ Ìgbò tó lórí nǹkan kò bá tí sáìn sí wọn ní rà ní Sunny T fi sáìn fún gbà yẹn gbà tí Sunny T máa sáìn fún dìímà yẹn tó mọ́ jẹ́ máa múṣẹ́ dé alábà lọ́dọ̀ àwọn Golden Point àwọn ẹ̀ ta fẹ́ taṣẹ́ síta àwọn ti sí pósítà bẹ́ẹ̀ni tó lè ṣe ẹ̀gọ́gọ́ ṣe rí pósítà níta nìyẹn wọ́n ní iṣẹ́ mi lélẹ́yìí báwo ló ṣe déta kọ́kọ́ bó ṣe Òṣùpá ní ẹ̀ gbàtọ́ àpò Òṣùpá lóun mọ kọ́kọ́ pa ẹ̀ gbà ló ṣe wà lọ pe Sunny T wọ́n ní báyà kó lọ bíèrè lọ́wọ́ Sunny T bá Sunny T máa sọ wọlé ó lòun ló ń sá oníṣèbí ọmọọṣẹ́ yín lórí pé òun fẹ́ ta iṣẹ́ yẹn pé òun fẹ́ lọ South Africa pé òun dẹ̀ ti pè é pé òun máa sẹ́ǹdì owó sí yín tó bá ti dé South Africa at the end of the day ọmọ yẹn ò pé aláàjì àpàlájì ẹni tó jẹ́ aláṣọ aláàjì gay olúwa fọlọ́pàá gbé Sunny T lọ́dọ̀ mi ń jọ yẹn even gan ká ní pé èmi gan àjọ wà ń jọ yẹn ni wọ́n máa gbé mi àti ẹ̀ lọ sí SARS ni pàtó máa gbé dé SARS wọ́n nà Sunny T pa wọ́n nà Sunny T gan débi pé ó bleed sínú adébẹ̀ wọn jẹ́ ká wọlé so tí wọ́n lọ bí 3-4 days mo kọ́ wá wò pé ẹ wà kí ló ṣẹlẹ̀ mo kọ̀ pò bí sèré ni bàtà ààrẹ ní kọ̀kọ́ kó wá bẹ̀ àṣọ wà nílé kò yọjú ẹ̀rọ wa tó rìkọ́dù fún gangan tó ṣe rẹ́kọ̀dù fún gangan kò wá àwọn pé bí ṣe pò bí sèré nìyẹn torí mi close mo bí sèré dáadáa ẹ ló máa ń ṣe à nǹkan bá máa ń ṣẹlẹ̀ sí Sunny T ó máa wà ní SARS ó sì ní kí ló ṣe ó ní kí n ó dọ̀ wá pè mí padà ó ní kí n sọ bí nǹkan ṣe lọ ọmọ àdà ilé báyìí náà lọ báyìí ló ṣe báyìí ló ṣẹlẹ̀ wà ní oníṣẹ́ kò jù báyìí lọ oní kò jù báyìí lọ wá lókè ó lóun nílè lọ sí SARS yẹn tó máa lọ sí ìyẹn òbésèrè ni o ó ní tó bá dé SARS yẹn owó tó ń wọ expect ló máa ná ó wá ló máa pe mo ṣe bọ́lá tán ọ̀gá ẹgbẹ́ àwọn máàlù tó wà ní Ajégúnlẹ̀ ńgbà ẹ̀ ó wá ní kí n jẹ́ kó ń pè ó wá connect mi mọ́ mo ṣe bọ́lá tán lórí conference call mo wá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mo ṣe bọ́lá tán yẹn mo ṣe bọ́lá tán lọ́wọ́ abẹ́ mi ni mo ṣe àjọ wa lọ sí SARS bàtà máa débẹ̀ wọ́n sáà ní ẹ tó wà ń charge òsì ara ní báyìí tó bá dọ̀la bàtó dijọ́ kejì kẹta sá lọ bàtà wọn máa ti débẹ̀ ó dà pé àwọn yẹn ti wá lọ sọ fún ẹrú wa náà pé bí ó ṣe lọ síbẹ̀ kò dá ọgán kan next ẹrú wa náà wà bá wa ń bẹ̀ wọ́n sáà gba Sunny T wálé ńgbà yẹn bá a ṣe ń bọ̀ láti SARS ńgbà yẹn ẹrú wa ní ká máa gbé Sunny T wálé
kápò ní ọ́fíìsì òun á ní láti gbé lọ sọ́fíìsì ẹ̀rọ wa ní Adéyẹmí ẹsẹ̀kẹsẹ̀ lòbèsè rè pè mí báwo ni Wálé ẹ̀ṣọ́ mo ní a ti kúrò mẹ́ àti wà lọ́dọ̀ ẹ̀rọ wa rí pé òbèsè ló ń bá mi sọ̀rọ̀ wá ní kí n gbé fóònù wa wọ́n á gbé fóònù fún ẹ̀rọ wa nígbà yẹn ìyẹn tó ń ta rẹ́kọ̀dù Sunny T àti Paso nígbà yẹn àti máa gbé fóònù fún ẹ̀rọ wa kí òbèsè ló dúpẹ́ lọ́wọ́ ẹ o wọ́n appreciate ẹ o kankan kí ní kó àìgbàgbé kankan next bó ṣe gbé fóònù fún mi nìyẹn pé bó ṣe dé yẹn o ká máa gbé lọ sí hospital níjọ́ yẹn wọ́n ní kí lọ ra méèkì fún Sunny T wọ́n ní kí bàtí máa ra méèkì yẹn dé fún Sunny T kò lè mú méèkì yẹn gbogbo owó ẹ ti gbogbo ká ẹ ti funfun gan ó ti wọ́n jẹ́ kó jẹ́ nínú sẹ́ẹ̀lì yẹn tó wà ó bẹ́ẹ̀ ṣe ní ká máa gbé lọ hospital nìyẹn bàtà máa dé hospital méje ni wọ́n ti kọ̀ hospital kan tó gbà ìyẹn ni bàbá Fáṣẹ̀hún OPC Oòduà yẹn tó kú yẹn bàbá Oòduà yẹn bàbá yẹn ló treat àmàlẹ́ ìgbà yẹn so òbí ṣe ìdẹ́ pé wọ́n á ní gbogbo bills yẹn kọ́ send account wọ́n á ṣe gbogbo owó bills òbí ṣe ìlú sọ owó bill bàbá yẹn wá sọ pé kò gbọdọ̀ lọ sí play kọ̀ọ̀kan fún odidi oṣù kan ìyẹn Sunny T wọ́n ní kò gbọdọ̀ play for odidi month kó fi rest ọ̀tá àwọn tá a jọ wà pẹ̀lú ẹ̀ ń gbà yẹn báwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ sí tì nìyẹn èèyàn kan dé nínú àwọn onífújì gbà yẹn ló dé bọ̀bọ́ yẹn wà ní Ẹ̀pẹ́ ó lọ London ó dé wá fẹ́ ṣe welcome dance bó ṣe wá nìyẹn instead táwọn ẹ̀ máa sọ fún pé ìmá ẹ̀ ó rẹ òkùnrin tí mi lọ sáà gbó báyìí o àyíṣà nìyẹn táwọn adé àwọn arúgbó mi ṣá tẹ̀lé wọn lọ torí mo bá wọn jà àjọ jà lórí ọ̀rọ̀ yẹn gbà tó máa lọ iṣu yẹn gbà tó máa dé láti iṣu yẹn ló ṣubú wọn ní kán rọ̀ṣẹ̀ lọ hospital gbà tó máa dàárọ̀ ọjọ́ kejì báyìí ni wọ́n pè mí pé Sunny T ti kú so that is nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. èmi kọ́ ni ìdánwò àmàlì ní Sunny T àmà Africa Fuji msama yóò máa dẹ̀ ṣe ọmọ iná tó kọ́ Fuji mo ti dé. ọ̀tí kó ló kú yẹn èmi àti ẹni mi sọ̀rọ̀ Sunday kan wọ́n níjà òbíṣẹ́ Yorùbá parí ẹ̀ wọ́n ní because òbíṣẹ́ ti gbé mọ́tò fún rí 5 series BMW òbíṣẹ́ gbé fún gbà yẹn Paso náà òbíṣẹ́ ti fún Paso náà mọ́tò rí ọ̀tọ́ padà dá mọ́tò yẹn padà tó táàmù 1995 tó gba Benz 230 lọ́wọ́ ẹ̀rọ wa so táàmù yẹn ó lọ play kan ní side ọ̀nà Oǹdó mọ́tò yẹn Lancet so òbíṣẹ́ jẹ́ nǹkan tó pé ó máa ń kó gbogbo àwọn onífújì mọ́ra ó like pé kó ń kó àwọn onífújì mọ́ra because ó rí pé Wasiu Ayinde ó máa ń kò fẹ́ kẹ́lò míì ọdún náà bá ní ká check náà bá ní ká wò lóòótọ́ Wasiu Ayinde suffer music ó suffer music ó fi ìyà kọ́sẹ́ fújì ni lọ́dọ̀ Barrister Wasiu Ayinde fi ìyà kọ́sẹ́ fújì ni but Wasiu Ayinde ó wà mọ̀ pé Ọlọ́run bá ló máa ń sọ láfẹ́ anybody ó ti wò pé bó ṣe suffer fújì yẹn ló ń fẹ́ kí gbogbo ẹlòmíì náà tó suffer fújì tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ orí mi náà sì àwọn náà ti wà nù music yìí sì at 1983 torí táìmù kan mo lọ sí Òṣogbo ńgbà yẹn Kọ́lédowó fẹ́ ṣe record first record Kọ́lédowó ṣe record ńgbà yẹn á pè record yẹn ní Ọmọlókun mo participate nínú record Kọ́lédowó yẹn tọrọ mo nílùú ni mi náà máa ń play chord. Àlàǹkèrè. 1983 bí record ṣe jáde ńgbà yẹn láti gbà tí èmi ti wọnú music ńgbà ọdún náà àwọn èèyàn ti ṣe record before that day because irú Wasiu Ayinde ẹ̀sìn 1979 tó ṣe record ó ṣe bá Sàwábà ní number 3 Sàwábà Ìbàdàn yẹn gbà torí báyẹn ní Sàwábà kan pátá olókun arómimáwé ọ̀tá pákó Sàwábà yẹn ó ní number 3 Barrister náà kàkún number 1 Quality number 2 Sàwábà number 3 torí gbà tí Wasiu Ayinde jáde ó ṣe bá Sàwábà so 1983 yẹn tí Mérèké jáde 1983 Kọ́lédowó náà jáde 1983 84 tàlà 84 jáde 85 sínú Akànnì jáde so ending 85 yẹn ni Kabaka jáde first record 86 yẹn Ayuba jáde ní 86 Kabaka náà sí record ní 86 torí Kabaka sí record tẹ̀lé àwọn gbà tí Kabaka wà mú sí yẹn record ẹ̀ jáde lẹ́yà àgbà yẹn so Sandoka jáde 87 Mérèké jáde Fuji Mérèké ó jáde 1988 89 ó ní Sefi Alao jáde first record Sefi Alao 89 ní first record Sefi Alao ó sì mọ̀ pé òun ò sí lẹ́kọ̀ọ́ Fuji ò dẹ̀ pọ̀ ní Abẹ́òkúta délé ẹ̀ so òun jáde direct ti 1989 1993 Sunny T náà jáde pẹ̀lú Paso wọ́n jọ jáde nígbà kan náà ni tọ́jọ́ wà dì same but ìgbà yẹn tí record Paso máa jáde lẹ́nì Sunny T máa jáde báyìí Sunny T náà máa rà jù lọ́dọ̀ ẹ̀rọ wa tá a bá lọ gba record lọ́wọ́ ẹ̀rọ wa máa sọ fún yín pé ẹgbà Sunny T ẹyọ kan Paso 10
ó máa fi Sunny T ta Paso ńgbà yẹn ni wọ́n máa fi rẹ́kọ̀dù Sunny T wọ́n máa fi ta Paso torí Paso kò fi bẹ́ẹ̀ yà ńgbà yẹn so gbogbo gbà yẹn Sunny T rọ́ Paso gan Mushin gan ó máa ń rọ gan torí fọ́ọ̀sì Sunny T ẹ̀ dá yàtọ̀. ìgbà tí ẹ̀gbọ́n mi máa jáde tó ń jẹ́ Sunny T Adéṣọpọ̀ and his African Fuji MC Hammer ó wá ń jẹ́ Hammer èmi wá ń lo tèmi gbé báàrẹ ni ọmọ lọ́lá bẹ́ẹ̀rẹ́ ni olóyè tó ń pọ̀ fújì tó ń bínú lóyìn lóhùn o ọlọ́wọ́n ọba àtàwọn tó láàyè ẹ bá ń fi ṣíṣù sórí ẹ̀ ni. ṣíṣù so gbà tó di pé Sunny T wá jáde yẹn so bí Sunny T ọmọ oko ìyẹn sádọ̀dọ̀ one time yẹn ó ti ń play bí kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ìgbà táwọn yẹn wá rí pé ó ń play bí àmà ní ó sá wá sọ́dọ̀ ẹ̀gbọ́n mi gbà yẹn ẹ̀gbọ́n mi sì sọ pé ẹ̀ṣọ́ wà jẹ́ ká promote ọ̀bọ̀ ìwòrí bó ṣe kọrin bí àmánì ni so láwò pé ìṣẹ́ gbọ́ kí ní orúkọ ní Sunny T ló ń jẹ́ Sunny T kí ní tiẹ̀ torí Sunny T mẹ́ta ló wà ní Mushin olólẹ́kẹta tó wà Mushin gbà ẹ̀ Sunny T kan wà Sakios òun yẹn ni àmánì sọ pé tabarọmọ yín la tó kọ fújì tó ń bínú Sunny T ọmọ adé sọ́kàn ẹ bá ń lù tiẹ̀ la máa ní Sunny T yẹn ló ń bá wí Sunny T Sakios yẹn so Sunny T gangan ní Sunny T ọmọ adé sọ́kàn àmánì so àwọn ọgbà nígbà tí àwọn yẹn jẹ́ Sunny T yẹn kan ló ń jẹ́ Sunny T Sakios tí wọ́n kan jẹ́ Sunny T àmánì wọ́n náà tó lè máa jẹ́ Sunny T sísù yẹn ò make sense létí wọ́n ò sì máa jẹ́ Sunny T ọmọ oko so bí Sunny T ọmọ oko yẹn ṣe jáde nìyẹn torí ọmọ oko fi jáde lára Sunny T tiẹ̀ nìyẹn ṣe understand àtúwárí pé the same level ni òun àtàmánì ẹjọ́ táàmù tí iṣẹ́ idán ìwà ṣẹlẹ̀ ń gbà yẹn wọ́n ti band àmánì wọ́n ti band ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ play live àti rẹ́kọ̀dù ẹ̀ rárá táàmù yẹn gbogbo ló ń dọ́dọ̀ wa a rí pé promotion wa ń lọ ìdìbò àkọ́dẹ̀ wà ní post office ń gbà yẹn à ń pè small London Màláìka wọn máa ń play ń bẹ̀ wọ́n máa ń play jump ń bẹ̀ látẹ̀kù so òun náà wọ́n lọ wọ́ọ̀kì bẹ̀yẹn náà fóun náà òun náà wọ́n bẹ̀rẹ̀ sí play ń bẹ̀ tí Màláìka wọn play lẹ́yìn ó máa play ìjọ́ kejì nígbà yẹn ìyẹn ní post office lọ́dọ̀ small London yẹn kọ́lọ́ foríjì small London Saki small London so bí gbogbo level yẹn sì lọ ń gbà yẹn nìyẹn onífújì pọ̀ Mushin but mi ò fẹ́ gbà fún lágbájá mi ò fẹ́ gbà fún tàmẹ̀dù but gbogbo gbà yẹn Paso close mọ́ Obesere gan máa lọ bá gbàgbọ́ Obesere gan ní tó fàjà Sunny T àti ẹni tó ń rìkọ́dù ẹgbà yẹn pé wọ́n náà máa lọ ságbo tó máa lọ ságbo èèyàn tó máa lọ sẹ́gbà àwọn olórin tó ti mọ̀ wọ́n náà máa láwọn èèyàn lára tó máa promote ẹ gbogbo gbà yẹn ní Paso fi máa lọ ságbo Obesere ní Stadium Hotel àjọ máa ń pàdé dáadáa Obesere dé láìkí ẹ gan so gbogbo level yẹn sì lọ́ngbà yẹn nìyẹn àríjù bẹ́ẹ̀ lọ.